Aláṣọkè. Aláṣọkè. Ẹni tó ní iye jùlọ Aláṣọkè. Kò ní bàjẹ́ fún wa. Ní báyìí láti ministry ní báyìí ètò tuntun kan sí a máa pè bàbá wa olórí wa ẹni tá a ṣalátẹ̀lé lẹ́yìn rẹ̀ ẹni tó jẹ́ ọkọ gbogbo àwọn obìnrin lọ́jọ́ òjé bàbá wa Mọ́gàjí Akíadé kí wọ́n fún wa ní ọ̀rọ̀ kíni káàbọ̀ sáàrin wa. Báyìí náà mo recognize àwọn èèyàn wa láti ministry of culture and tourism wọ́n ti ń dé àpẹẹrẹ wípé àdáṣe nìyẹn tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ti rí pé àdáṣe gbogbo náà ṣe ọlọ́lá jùlọ gbọ́mọ̀ nípẹ̀ torí máa tó wọlé sí abẹ́bí gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ga abẹ́bí gbé orílẹ̀-èdè sókè ní mo recognize gbogbo presence wọn láti ministry of culture and tourism ẹ ṣé àdúpẹ́ gbogbo yín pátá lè máa gún ní ayọ̀ ẹni fẹ́ wọn ló gbà ẹni bíbànújẹ́ ló gbà akí gbogbo wọn káàbọ̀ pátápátá láti Ministry of Culture and Tourism Ọ̀yọ́ State. ẹjọ́ gbogbo gbàdé gbé kí bàbá wọn fún wa ní ọ̀rọ̀ kíni káàbọ̀ ẹjọ́ jẹ́ kí gbogbo ènìyàn forí stéèjì sílẹ̀ ẹjọ́ forí stéèjì sílẹ̀ fún wa ẹjọ́ forí stéèjì sílẹ̀ fún wa yá bàbá pé wọ́n ràn wá lọ́wọ́ ní gẹ́gẹ́ máa ń bára sọ̀rọ̀ wọn níbí ẹjọ́ ẹ forí stéèjì sílẹ̀ fún wa. Bí mo ṣe sọ Mọ́gàjí Akíadé ó máa fún wa ní ọ̀rọ̀ kíni káàbọ̀ sáàrin wa ẹ káàbọ̀ sà. Ẹ káàsán o a kú ọdún òní o ẹ̀mí oṣù púpọ̀ o wọ́n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá wa ṣe ayẹyẹ òní ilé àti ọ̀nà wọn kò ní dàrú o láyọ̀ ni wọ́n wá bí láyọ̀ náà ni wọ́n délé wọn láyọ̀ àtàlàfíà Ọlọ́run Elédùmarè yọ ṣàánú gbogbo wọn a sì ní fi èyí ṣe àṣetì kí Elédùmarè kó ràn wá lọ́wọ́.